Africa Content TV. Se a não abrir patilha, eu quero essa. Aláwọ̀ náà kí n bá sọ́dọ̀. Àwọn tí a yí wọ́n wà, wọ́n pọ̀ kú. Aláwọ̀ náà kí n bá sọ́dọ̀. Wọ́n tí aláwọ̀ náà lẹ́yìn láyé. Olóògbé ọ̀rọ̀ mi sẹ́yìn. Lélẹ́lẹ́lẹ́lẹ́ ojúmọ́ náà jẹ́ bá jẹun. Kung yan ang wajan. Mahal ka ang dasa niya. Asati ang daman mo. Eh, dapat kiro ka maakit rin. Ito rin ang sasanin niya. Kari ìdùn kan, kò ní ìṣúná rárá, ẹ̀fọ́ ìdùn kan, kò ní ibi ìṣó, ẹ bá ń wá ọ̀nà òṣìnà tó bá o. Ọmọdé lórí lóhùn, ẹyẹ ló ń mọ àwọn jẹ́ ìjọba yáyí. Ṣé o ní PVC? Ìjọba yáyí. Ṣé o ní PVC? Ìjọba yáyí. Ọ̀rọ̀ yáyí iná sọ. Pé bá máa kí lóhun tó máa kí tèmi ó. Ibẹ̀ ẹ̀jẹ̀ darí ní àwọn. Darí inú mẹ́ta. Ó ní ìṣúná ẹ̀fọ́ inú kan. Ó ní ibi ìṣó. Ẹ bá ń wá ọ̀nà òṣìnà pé bẹ́ẹ̀ o. Ọmọdé tó ní tó ń padà gbà, ẹyẹ ló lọ́wọ́ máa máa ń jẹ́. Orí ẹyẹ ló ń tẹ́ ẹ̀bẹ̀ o. Onítọ́ ò tẹ́gbà o. Onítọ́ ń rí ìrìn yẹn. Ọ̀rọ̀ yáyí iná sọ. Okùn ẹ̀ sọ̀rọ̀. Ẹ má lọ tẹ̀lẹ́nu, ọ̀rọ̀ yáyí iná sọ. Ẹ má lọ tẹ̀lẹ́nu àwọn ẹgbẹ́ onígbàlẹ̀ APC ti gbogbo àgbàgbà. Solomon, ẹ̀yin ti yáyí, ẹjọ́ ojú yìí dà, ọwọ́ yìí dà, ojú wọn lábá tó. Ojú yìí dà, owó ẹ̀ṣọ́ fìlà báyìí, ìwọ̀n tó bá jẹ́ ti yáyí, owó ẹ̀ṣọ́ fìlà báyìí, ìwọ̀n tó bá jẹ́ ti yáyí, owó ìfìlà ọ̀dọ́ yìí táwọn ẹ̀ṣọ́ tó járí ẹ̀.